ẹ̀yin èèyàn ẹ gbọ́ ṣé lóòótọ́ náà deport Okanlomo láti Amẹ́ríkà. Wọ́n ní àwọn ọlọ́pàá sẹ́ndì mẹ́sẹ́jì sí Okanlomo kó wá lọ́fíìsì wọn l'Amẹ́ríkà pé Okanlomo ò dá wọn lóhùn. Náà bóyá àwọn ọlọ́pàá wọn kọ̀wé fún Okanlomo kò wá lọ, wọ́n ní wọ́n ti deport ẹ̀. Ẹ gbọ́ ṣé lóòótọ́ náà deport Okanlomo láti Amẹ́ríkà. Gbogbo àwọn èèyàn ń wá Okanlomo kó tiẹ̀ yọjú síta kó sọ ọ̀rọ̀ jáde pé bóyá lóòótọ́ ni wọ́n deport ẹ̀ àbí wọn ò deport ẹ̀. Saheed sì tún sọ ọ̀rọ̀ nípa Okanlomo. Ó ní kí Okanlomo kó yọjú síta. Ó ní bóyá Okanlomo tí wọ́n ti deport wá sí Nàìjíríà. Ó ní Okanlomo ti sá lọ sí Kútọ̀nù. Ẹ gbọ́ nǹkan tí Saheed sì tún sọ nínú fídíò yìí. Ó sọ ọ̀rọ̀, ó tú àwọn àṣírí kọ̀ọ̀kan nípa Okanlomo. Ẹ gbọ́ nǹkan tí Saheed. Ó sọ pé àwọn ọlọ́pàá yẹn wọ́n invite ẹ, wọ́n ṣe, wọ́n mọ̀ wáì tó ń parọ́ fún gbogbo ayé. Ó ní àwọn ọlọ́pàá tó fẹ́ mú ẹ Sakiru, ó ní wọ́n invite ẹ wáì tó ń parọ́ fún gbogbo the whole world. Báwọn ọlọ́pàá wọ́n invite ẹ. Ṣó lè búra sí pé ṣé kí n pè ẹ́ lórí prógámù mi yìí kò búra pé àwọn ọlọ́pàá yẹn ò invite ẹ Sakiru. Mo máa pè ẹ́ lórí prógámù mi sì kó dẹ̀ búra bó ṣe máa búra rẹ o. Wà á ní kí parun bá ẹ, kó bá ọmú ẹ, kó bá yàwó gbogbo tó bá lè kó jẹ́ láyé kí parun bá. Wà á búra fún mi gbogbo ọmú ẹ tó bá lè kó gbogbo ọmọ tó bá jà lára rẹ kí gbogbo wọn ṣòfò. Búra bẹ́ẹ̀ pa àwọn ọlọ́pàá. Wáyé tó parọ́ mọ́ àwọn ọlọ́pàá wọ́n invite ẹ. Máa pe fóònù ẹ sìn. Búra fún mi kó búra fún gbogbo the whole pé àwọn ọlọ́pàá yẹn ò invite ẹ. Àwọn ọlọ́pàá tí ẹ pé wọ́n invite ẹ tó ṣe invitation ṣe lẹ́ẹ̀mejì tó rán lọ́ọ̀yà ẹ lọ sí Àbújá ṣé rọ́ ni. Ó tún wá ń parọ́ pé àwọn ọlọ́pàá yẹn ti wá ń bẹ̀bẹ̀ báyìí wọ́n ní kinní kan CP lọ ní wọ́n ní àwọn ọmọ kinní kan. Ó dẹ̀ ń parọ́. Àwọn ọlọ́pàá yẹn máa face consequence. Ó dẹ̀ ń parọ́ fún ta ni. Wọ́n invite ẹ. So invite ẹ. You don't know nothing. Kí ni wọ́n wí? You don't know nothing. Bẹ̀rẹ̀ àwọn England wọ́n á ní pé England mo sọ fẹ́ jẹ́ pé náà mo ń bọ̀. Okanlomo onírọ́ l'Amẹ́ríkà mo ń bọ̀. Onírọ́ l'Amẹ́ríkà mo ti pè é sìn. Mo ti pè é. Mo ń pè ẹ́ ni o. Búra ni kò búra tó bá ti lè búra kó lórí fóònù mi. Búra pé àwọn ọlọ́pàá yẹn ò pè ẹ́. Òun ni mò ń pè fóònù ẹ̀ lórí ríngì. Ojú ẹ̀rì tó lọ gbọ́ ọ̀gá ọlọ́pàá kan sẹ́gbẹ̀ẹ́. Ìyẹn ò mìíràn kankan ò bá fi gbogbo ọ̀gá ò bá fi IG kó fi ṣe DP ẹ̀ kò nítumọ̀. Àwọn ọlọ́pàá ń wá ẹ̀ òfò ọlọ́pàá ṣe DP. Ìyẹn wọ́n mìíràn pé kọ́ máa mú ẹni. Èmi àtàwọn IG gbogbo àjọ ya fọ́tò mi ò post ẹ̀ rí. Ṣé o ti gbọ́? Àwọn àwọn IG gbogbo àjọ ya fọ́tò mi ò post ẹ̀. Mò ń pè ẹ́ Okanlomo gbé fóònù wá búra pé àwọn ọlọ́pàá ò invite ẹ̀. Wá búra bẹ́ẹ̀. Torí kò wá bá àwọn ọlọ́pàá ya fọ́tò tí wá mí ni pé tó bá ṣẹ̀ wọn ò ní invite ẹ̀. Ṣé ògbélé tó gbogbo fọlọ́pàá ìwà àtàwọn ọlọ́pàá jọ ya fọ́tò ìyẹn tí wá mí ni pé tó bá commit crime yẹn ni kó má mú ẹ ni. Wá fọlọ́pàá wá ẹjọ́ ya fọ́tò ẹ̀ tí wá mí ni pé wọ́n ní mú ẹ. Gbàgbé story. Owó ni mò ń pè yí gbé fóònù kó búra sí pé àwọn ọlọ́pàá ò invite ẹ onírọ́ l'Amẹ́ríkà. Ó dẹ̀ ń parọ́ mọ́ àwọn ọlọ́pàá. Wèrè ẹ̀ mò ń pè yí náà gbé fóònù kó wá debunk ẹ̀ pé àwọn ọlọ́pàá ò pè ẹ́. Why tó ń parọ́ mọ́ àwọn ọlọ́pàá? Why? Tó ń parọ́ mọ́ àwọn ọlọ́pàá mo tún ẹ pé last time ti máa pẹ́ rè tó o bá ti gbé mi nípo fóònù ẹ mọ́ ẹlẹ́kẹta rè. Àwọn ọlọ́pàá invite ẹ kò dá wọn lóhùn kò honor invitation wọn. Àwọn ọlọ́pàá sọ fáwọn lọ́ọ̀yà ẹ̀ pé àwọn ò nídìí lọ́ọ̀yà òun gangan làwọn invite. Ó dẹ̀ ń parọ́. Ó wá ń deny pé owó ọkọ̀ sínú ṣáláńgá. Tó bá kó sínú ṣáláńgá dáná ṣé mo wá kó sínú ṣáláńgá ni? Ṣé mo wà ń bẹ̀ ni? Ṣèbí táwọn èèyàn sọ mi pé àwèrè ọ̀rẹ́ ẹ̀ kó sínú ṣáláńgá ládùúgbò wa o àwọn ọlọ́pàá fẹ́ mu. Ṣé mi ni mo sọ bẹ́ẹ̀? Ṣé mi mo sọ bẹ́ẹ̀? Wèrè. Àwọn ọlọ́pàá lé ọmọ àlè ó fọ fẹ́ǹsì ó jábọ́ sínú ṣáláńgá jù à. Ó
ó wá lẹ̀ sínú ṣáláńgá ìgbẹ́ gbogbo ẹ̀ ó ṣe fídíò látànù tí ẹ gbọ́dọ̀ Gàfárì ló lọ pè sí kí ló ń kọ́ ti fóònù fún ẹ kí ló ń kọ́ ti fóònù fún kí ló ń kọ́ ti fóònù mo wà lórí program kí ló ṣẹlẹ̀ sọ̀rọ̀ sọ ní kọ́ bá mi ṣe kí ló ń porúkú ẹ kọ́ bá mi ṣe kí ní clove àti omi gbóná yẹn kọ́ sáré bá ń gbé yẹn nìkan wá kọ́ blend yẹ o yeah kí ló ó dẹ̀ ń parọ́ kó sínú ṣáláńgá ìwọ máa sọ̀rọ̀ a máa gbàgbọ́ mi ò jiyàn pé jẹ́ sọ fún ẹ onírọ̀ lamẹ́ríkà kíní tó gbé wọlé jẹ́ fi wọn gbogbo ayé máa fi kíní ẹ̀ wọ́n sìn kíní tó gbé wọlé ó ní kó extend the 10 years yẹ lamẹ́ríkà ìjọba amẹ́ríkà dẹ̀ wọn ò bẹ́ extend yẹ tó tọ́ ni màá sún ẹ̀ gbogbo ayé máa rí kí ló ṣe ẹ́ náà ó ní ó fẹ́ gba 10 years mo ń bọ̀ kíní ẹ̀ máa wọrí kíní mi ń sìn ẹ̀ ṣáà hold on. onírọ̀ lamẹ́ríkà fẹ́ gba 10 years ó fẹ́ gba 10 years kó bá lè mọ̀ pé mò ń tẹ̀lé ẹ̀ bọ́mbà tó bọ́mbà Ṣakiru mi ò nílò kí n gba permission lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ fídíò tó ti show driving license mi jáde ìwọ náà gbé dọ́kúmẹ́ǹtì mi jáde báyìí fún gbogbo the whole world lórí so mi ò jẹ̀bi ẹ o tí mi náà bá gbé nǹkan ẹ jáde o n tó ṣe fún mi mò ń ṣe fún ẹ o kí gbogbo èèyàn rí gbogbo ìgbésí ayé tiwọn náà ní orí íńtánẹ́ẹ̀tì ẹ wo ìgbésí ayé ẹ rèé mi ò hide ẹ òun rèé ìgbésí ayé ẹ rèé United States of America òun rèé òun ni mo bẹ gbé gbangba yìí kò kàn mí tí wọn náà ṣe fún mi ni ó ti ṣe fún mi rí mo ṣe ṣe bẹ́ẹ̀ fún ẹ o ó ṣe fún mi rí ni mo ṣe ń ṣe bẹ́ẹ̀ fún ẹ o mi ò jẹ̀bi ẹ o Ṣakiru mi ò jẹ̀bi ẹ tó ṣe fún mi mò ń ṣe fún ẹ o ó gbé driving license mi síta ní UK ó gbé driving license mi síta ìwọ àti Sọjí ọlọ́wọ́ gbọgbọrọ so ọ̀rọ̀ yẹn kún tí Sọjí táwọn ọlọ́pàá UK sọ pé kí n jẹ́ kí Sọjí lọ ṣe ẹ̀wọ̀n ọdún kan yẹn pé tó bá ṣe tán kó Sọjí ṣẹ̀ṣẹ̀ wá lọ ṣe ẹ̀wọ̀n tọ̀dọ̀ tèmi kí n má jẹ́ kẹ́wọ̀n yẹn papọ̀ fún Sọjí kò ní da fónírọ́ wọ́n ní kí n jẹ́ kó lọ parí ẹ̀wọ̀n yẹn tán ẹ̀wọ̀n ti Dorcas pé tó bá ṣe parí ẹ̀wọ̀n yẹn tán kó ẹ̀ṣẹ̀ wá fèsì tọ̀dọ̀ tèmi náà tó ti gbá torí báwọn ọlọ́pàá pè tó ń gọ́dẹ̀ tó dẹ̀ mọ̀ so n tó ṣe fún mi lèmi náà ṣe fún ẹ Ṣakiru o so ti get wàá rí pé mi ò jẹ̀bi ẹ wọn náà mọ̀ pé mi ò jẹ̀bi ẹ o dọ́kúmẹ́ǹtì ẹ̀ lélẹ́yìí what is it lọ́ṣẹ́ kí ni wá fún mi jàre ẹ lọ ṣe clove mo ń ṣe program lọ́wọ́ no get out a ní kọ́ lọ ṣe kí ni wá fún mi bá mi ṣe kọ́fì nìkan gbà yẹn sọfẹ́jì ẹ̀kẹ́ ṣe kọ́fì nìkan àbáwọn ní clove yẹn ṣe máa tán anyway olúwọlé Amẹ́ríkà social ti di gbogbo ẹ̀wọ̀ dáadáa ìwé ìgbélu ẹ̀ lélẹ̀ Amẹ́ríkà ti gbèsè pé wọ́n ti ìjọba Amẹ́ríkà ti gbèsè pé ẹ wò láti ìgbà tí bàbá yìí ti ń fèsì pìtìpìtì láti 2021 láyé ẹ̀ ti bàjẹ́ ló ti ń bẹ̀bẹ̀ kó jọ kó ṣàánú òun kó fún òun kó ṣe kinní kan ìjọba Amẹ́ríkà ò dá lóhùn láti 2021 ló ti ń request náà ti fún òun ni mo gbé jáde yìí náà Okanlomo só ti rí ìwé ẹ̀ 2021 ló ti ń bá wọn fà á wọn ò dá lóhùn ó bá wọn fà á títí ó di 2020 ẹni pé mo dárúkọ pé on the 26 inú oṣù táwa yìí wọ́n ti rún ìwé ẹ̀ pa pé ọ̀gbẹ́ni wá ayé ẹ̀ ti bàjẹ́ sí àná ní fún ẹ ohun tó fẹ́ lo Kúdí fún rèé o ohun tó ní kí Kúdí Alájà Kúdírátù kó wá bóun lọ sáìnì rèé o ṣó ti rí gbèsè ayé ẹ̀ Ṣakiru
So ti rí receipt number ẹnìyẹn ń bẹ̀ yẹn. So ti rí. Wàá mọ̀ pa wà ń tẹ̀lé ẹ bọ́mbà tó bọ́mbà. Mo tẹ̀lé ẹ tán. Ṣákìrù. Gbàbẹ́, mo tẹ̀lé ẹ tán rápátá ni o. Bó ṣe screenshot ẹ, ló bá yẹ screenshot lórí fóònù ẹ báyìí tó ń wò báyìí. Tó ń wà lórí fóònù ẹ ni mò ń tọ́jú ẹ. Bó ṣe mi ò jẹ̀bi ẹ, n tó ṣe fún mi mò ń ṣe. Ẹgbọ́n tó sọ pa mi ní ẹ wá gbogbo ẹ̀yin ẹ wá wo tó ṣe fún mi. Nígbà tí ẹ máa gbọ́ bọ́rọ̀ yìí ṣe jẹ́, nígbà tí sọ jí ọlọ́wọ́ gbọgbọrọ tí mo ní kí yẹn bá mi set page mi, mo wá fún yẹn ní password page mi àti Facebook mi. Sọ jí ọlọ́wọ́ gbọgbọrọ wá lọ sórí messenger mi. Driving license mi wá expire ní UK. Tí driving license ẹ bá expire, ó yìí lè máa drive lọ tí mi máa fi jáde, kò kí ń ṣe crime. Mo apply fún mi ò tètè apply fún mi. Mo wá send kíní, mo wá fẹ́ tún kíní yẹn ṣe. Oh, ẹ máa bá mi click love and like. Torí Ọlọ́run ẹ bá wa share program yìí, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ bá wa share program yìí dáadáa, àmọ́ mi ò mọ̀ tó ṣe network o. Network mi yóò gbọ́dọ̀ cut o, kò gbúdọ̀. Tó bá cut máa wọlé padà. Tó bá cut ń wọlé padà. Kò gbúdọ̀ cut. Ẹ bá click love and like, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ brothers wa sister, ẹ ṣáà bá mi click love and like. Kí ló dé? Network ní dọ́fẹ́ kẹ̀ kò gbọ́dọ̀ tán. Onírọ́ l'Amẹ́ríkà wá. Mo ń bọ̀. Tó bá kó lórí Facebook, màá tún padà síbẹ̀. Tí Facebook bá cut, màá tún wọnú ẹ̀ padà. Màá cut program, màá wọlé padà. Tó bá kó lórí Facebook, màá wọlé padà. Ó ti ń lọ sí alhamdulillah. Ó ti ń lọ padà sí. Ẹ má bá mi click love and like. Ẹ bá wọ́n flag wa lọ́wọ́ ni. Ẹ bá wa share dáadáa. Kẹ́ máa click love and like. Sọ́jí ó wá wọnú messenger mi. Nígbà tí Sọ́jí ọlọ́wọ́ kúkúrú tó lò wọ́n lọ́wọ́ gbọgbọrọ, ó wọnú messenger mi. Ó wá lọ mú driving license mi. Ó wá ní ṣebí Saheed Shittu kíní kan ó kàn dédé dá wà lálẹ́, mi ò bá jà, mi àti oṣù oníjà. Ó kàn bẹ̀rẹ̀ wàhálà pẹ̀lú mi ni. Ó wá ní ṣebí driving license ẹ̀ ó wà lọ́wọ́ mi kíní kan mo wo pé kí ló ń ṣe lẹ́yìn tó kàn dédé bá mi jà. Mo kí ló ń ṣe tó ya wèrè. Ìyẹn Sọ́jí ọlọ́wọ́ gbọgbọrọ o. Sọ́jí ọlọ́wọ́ gbọgbọrọ yẹn ọlọ́wọ́ kúkúrú. Òun ló wá pé Okanlomo wá pè sórí program ẹ̀. Ó wá nóun máa fún Okanlomo ní gbogbo details mi yẹn pé èmi o gbogbo bí mo ṣe kúrò ní UK tí mo lọ gbé Dublin, tí mo wá lọ lòwe fake ní Dublin, tí mo fi gbàwé Dublin, tí mo tún wá padà wá sí UK, tí mo tún wá gbàwé UK. Ó wá jẹ́ pé orúkọ ọ̀tọ̀ ni mò ń jẹ́ UK, orúkọ ọ̀tọ̀ mò ń jẹ́ Dublin. Dey play. Kí ni mo wí? Ẹran lọmọ dey play. Wàláhì mi gbé Dublin rí. Fálà náà tún láì alálìkà síbí. Mi ò gbé Dublin rí rárá. Mo jẹ́ bẹ́ẹ̀ rí. Mi ò súnrún ọ̀sẹ̀ kan ní Dublin rí. Ó gbọ́ mi. Mi ò tí súnrún ọ̀sẹ̀ kan ní Dublin. Continue ọ̀sẹ̀ kan báyìí kò ṣẹlẹ̀ sí mi rí Dublin. Mo ní pálí ìlú wọn. Wọ́n fún mi passport ìlú wọn. Bọ̀ mi ò súnrún ọ̀sẹ̀ kan lù wọn rí. Olúwa l'Amẹ́ríkà, mi ò súnrún ọ̀sẹ̀ kan ní Dublin rí. Ṣọ́jú bá. Hello. Ta ni yẹn? Mo wà lórí program ní ẹjọ́ tó rọ lọ́hùn. Ẹjọ́ tó rọ lọ́hùn, ẹjọ́. Ẹ má bínú mà. Yeah. Mi ò súnrún ọ̀sẹ̀ kan Dublin rí, kò ní dá fún nírọ́. Òun wá lọ àwọn ń parọ́ pé àwọn ìjọba ẹ bá wa deport ẹ̀. Ó lòwe fake ní Dublin. Ó fi gba
kíní kan ó tún padà wá sí UK ó tún fraud yín láti fi gbàwé wọ́n pe gbogbo àwọn ọlọ́pàá UK wò pé wèrè ní ẹni tẹ́ pàánù Ọlọ́run ló ba lẹ́yìn ní káwa lọ mú tó jẹ́ para wa ni ọmọ inú ilé you pain them ọmọ inú ilé lẹ́ni káwa lọ mú ìgbà tí Sọjí wá sọ fún olórí burúkú l'Amẹ́ríkà olórí burúkú lọ́ba tòkò ìyẹn Ọ̀kanlọ́mọ wá gba gbogbo details yẹn lọ́wọ́ ẹ olórí burúkú yẹn oníròyìn olórí burúkú yìí wá gbé ìyẹn olórí burúkú Ọ̀kanlọ́mọ ni o ó wá ń pariwo pé gbogbo gbèsè ayé Saheed Shittu ti wà lọ́wọ́ àwọn òun máa bá tiẹ̀ jẹ́ ẹ wá wo nǹkan tó ṣe ẹ wá wo fídíò yẹn tí gbogbo èèyàn bá rí pé mi náà wá mo dúró gbọ́n yín mo yí pin lórí ọ̀rọ̀ ẹ̀ mi ò jẹ̀bi o ọ̀rọ̀ yìí 3 years ago ni o 3 years ago ni fídíò ti fẹ́ gbé wáyé o 3 years ago ṣé o gbọ́ 3 years ago ni fídíò yìí o 3 years ago ni o wá wo fídíò yẹn gbọ́ fúnra ẹ̀ gbọ́ tó lórí burúkú wí. Another problem tó tún bọ̀ fún Saheed Shittu kó máa di bíà. Saheed, just declare yourself as RIP. Kàn ṣe poster fún ara ẹ̀ kó dẹ̀ kọ RIP síbẹ̀ pé ó ti kú. Tètè ṣe poster fúnra ẹ̀ Saheed pé kò ṣe poster kò ṣe fọ́tò síbẹ̀ lójú ayé ẹ̀ kò dúkọ́ bẹ́ẹ̀ ṣe poster kó wá kọ RIP síbẹ̀ torí pé ọmọ ẹkùn ẹ̀ ti wà lọ́wọ́ mi màá dẹ̀ gbogbo ẹni tó bá bẹ̀ mí pé kí n má ṣe ohun tí fẹ́ ṣe ń pa Saheed Shittu kò ní jèrè ọmọ ẹkùn ẹ̀ ti wà lọ́wọ́ mi kódà I promise you I'm coming down to UK because of you. I'm coming down to UK. In fact, mo dúpẹ́ lọ́wọ́ brother mi Sọjí ọlọ́wọ́ gbọgbọrọ. Irú àwọn èèyàn tí máa ń fẹ́ kí máa bá ṣe nìyẹn. Kíyàn jẹ́ awíkóńkó. Kíyàn ní confidence lórí nǹkan tó bá ń ṣe. Awíkóńkó ó sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tó confirm nípa Saheed Shittu. Àwọn ọ̀rọ̀ tó ní agbára. Ó dẹ̀ sọ pé òun máa release àwọn information kan fún mi lórí program ẹ̀ ló ti sọ. And I thank God like I'm talking to you now. I will go to release a lot of information fún mi nípa Saheed. Ọmọ ó ti release a lot of information fún mi nípa Saheed tó máa ràn wá lọ́wọ́ láti finish Saheed Shittu and I'm going to finish you. Saheed, let's bet it. You will land in Muritala International Airport very soon. You will land. Well, you will see welcome to Muritala International Airport. Or prepare for J. Or declare yourself as RIP. I promise you. Ìkànnì mẹ́ta yẹn máa ṣẹlẹ̀ ìsìlá kó bá rẹ Nàìjíríà àbí kó bá rẹ lẹ́wọ̀n àbí kó lọ kú lọ ṣe ìkànnì mẹ́tẹ̀ẹ̀ta yẹn ìkànnì mẹ́ta yẹn ìpè kankan ò ní ṣẹlẹ̀ mẹ́ta yẹn gbàgbé ó máa ṣẹlẹ̀ because this is end of Saheed Shittu so yeah this is end of Saheed Shittu end díẹ̀ ló wáyé end díẹ̀ gangan ló wáyé. So yeah, and Diego Gon ló wáyé. So that nítorí àsìkò. Sẹ́yìn èèyàn náà gbọ́ tó lórí burúkú yìí sọ. Another problem tó tún ní sùúrù problem tó ń bọ̀ abáyaláyà ẹ̀. Sẹ́yìn èèyàn náà gbọ́ tí olórí burúkú yìí sọ. Ṣẹ́fẹ̀tì ara yín gbọ́. Sẹ́yìn èèyàn náà fetí ara yín gbọ́ tó lórí burúkú ń wí. Ṣẹ́fẹ̀tì ara yín gbọ́ tó sọ. Tèmi náà bá wá yí pin tí bá ní ṣé mọ̀ pé ohun tó plan lé mi lórí ohun tó lórí burúkú in plan lé mi lórí pé kó ṣẹlẹ̀ sí mi lélẹ́yìí ohun tọrọ káburú ṣẹlẹ̀ sí mi pé nínú kan deport mi tàbí kí lọ ṣẹ̀wọ̀n tàbí kí kúkú lọ para mi kí n lọ kọ lẹ́sìn pèsè àmì lórí
olórí burúkú ó fẹ́ ní jẹ́ ká tún gbọ́ mọ́ bọ́ ó fẹ́ sóyìnbó ọmọ àlè àwọn òwèrè ti lọ aláwọn láńlá bí àwọn àǹtà jẹ́ ń gbọ́ dáadáa bíbẹ̀ mọ́ bọ́. Another problem tó tún bọ̀ fún Saheed Shittu kó má di bíà. Ẹ máa gbọ́ ìbò. Saheed, just declare yourself as báwo ṣe pé náà RIP. Àwọn ò jẹ́ kí wèrè lè sọ ìbò dáadáa. Aláwọ̀ lánàá bí àwọn ń ta olórí burúkú ó ṣe àwọn gidigba bí àwọn giraffe olórí burúkú ṣé mọ̀ pé tí èròǹgbà àwọn olórí burúkú yìí bá ṣẹ nígbà yẹn ẹ wo àdúrú plan lémi lórí ó ní òun bọ̀ UK òun bọ̀ torí ọ̀rọ̀ mi òun bọ̀ United Kingdom sọ fún ẹ visa onírọ̀lẹ́ Amẹ́ríkà wọn ò ní fún ẹ RRP kí ló ń ṣe ẹ má sọ òyìnbó Sakiru má má sọ òyìnbó mọ́ ó gbóyìnbó fún èyí tẹsí pé kí má ṣe pé fún ẹni tó bá ní kí n fi ilẹ̀ mo gbà ń tẹsọ mo ti gbọ́ èyí tẹlẹ gbọ́ pé tẹni tí mo ṣépè tẹni kí n má ṣépè fún mọ́ mo gbà mo ti gbọ́ mo gbà bẹ́ẹ̀ but òun ló ṣépè mi bá pé tóun ò bá ẹni tó bá bẹ òun lórí kábù tó àbúrú tó fẹ́ ṣe fún mi yẹn tó ẹni tó bá bẹ òun kóun má ṣe onítọ̀ ma ẹ̀fẹ̀ tara yín gbọ́ fúnra yín. Kàn ṣe pósítà fún ara ẹ̀ kó dẹ̀ kọ́ RIP síbẹ̀ gbé ojú. Tètè ṣe pósítà fúnra ẹ̀ Saheed pé kò ṣe pósítà kò ṣe fọ́tò síbẹ̀ lójú ayé ẹ̀ kó dúpọ̀ bẹ́ẹ̀ ṣe pósítà kó wá kọ RIP síbẹ̀ torí pé ọmọ ẹkùn ẹ̀ ti wà lọ́wọ́ mi màá dẹ̀ fún. ṣẹgbọ́. gbogbo ẹ tó bá bẹ̀ mí pé kí n má ṣe ohun tí wọ́n ṣe pa Saheed Shittu kò ní jèrè ọmọ. ṣẹgbọ́ ṣe ti di pé òun ló fẹ́ràn ara ẹ̀ sọ bẹ́ẹ̀ o ó ní gbogbo ẹni tó bá bẹ òun kóun má ṣe tóun fẹ́ ṣe fún èmi onítọ̀hún ò ní jèrè ọmọ ṣe ni pé mi ò jẹ̀bi o ṣe ni pé mi mọ́n àmìlà sẹ́yí àtàn fàlàyù jìsà ìlàmísílà òun ni mò ń tẹ̀lé ọlọ́run ní mọ́n àmìlà sẹ́yí àtàn ẹnikẹ́ni tó bá ṣàbùrú kan tá a bá máa sán lẹ́sàn irú ẹ̀gẹ́lẹ́ la máa fi sán lẹ́sàn yìí tèmi náà wá ń ṣe fún yìí ṣé mo jẹ̀bi mi ò jẹ̀bi ẹ̀ náà wàláì mi ò jẹ̀bi ṣẹ́tígẹ́ẹ̀tì ṣẹ́ni pé òun ló ṣàbúrú èmi kọ́ mo ṣàbúrú àwọn náà lépa mi pé ń gbọ́dọ̀ deport ọ̀bọ̀ ìwá láti London ni o ó gbọ́dọ̀ deport ta ni láti bo ọlọ́run ọba ti parí ẹ̀ ó ti wà mọ̀bù ní yán ètò ọlọ́run ni mo bẹ ọlọ́run pọ̀ ọlọ́run fún mi ní ìsìn ní kémi náà máa fi fò káàkiri mi ò fẹ́ lọ sẹ́ńbàsì ọlọ́run mi ò fẹ́ lọ tò lẹ́ńbàsì fún mi ní ìsìn ní fún mi yọ̀ǹda ọlọ́run náà òun lòun máa ń fún yàn ní ìsìn ní láti máa fò káàkiri kò wá fún mi ní tìlú kan ó wá fún mi ní ti UK ó tún fún mi ní ti Dublin méjèèjì double combo ló fún mi pọ̀ ó wá ń wò pé báwo lè jẹ́ wọ́n ṣe máa fún ẹ ní passport Dublin ó dẹ̀ gbé Dublin kò possible dìdìrín ní ẹ̀ dey play jẹ́ sọ tó ṣẹlẹ̀ mo apply fún visa Dublin láti UK mo apply nígbà tí mo ń gbé UK tó fún mi 5 years mo apply visa Dublin mo ti níwèé UK lọ́wọ́ kí n tó máa lọ Dublin ó wá fún mi ní visa Dublin mo apply visa Dublin pé mo fẹ́ lọ bẹ̀ fọ́lídé wọn fún mi lálákọ̀ọ́kọ́ wọn fún mi lẹ́lẹ́kejì fún mi lẹ́lẹ́kẹta wọ́n ní pé tí bá ti wọ̀lú àwọn mo fẹ́ lọ máa gbé bẹ̀ ni wọ́n ò pẹ́. ok àwọn tí wọ́n fẹ́ pè ok àwọn tí wọ́n fẹ́ pè máa fún yín chance ẹ máa pè
màá fẹ́ èèyàn chance kẹ́ pé wọlé dáadáa tínú yín máa dùn sí RIP RIP kí ló kọ́kọ́ wí náà wèrè onírọ̀lá Amẹ́ríkà màá fẹ́ èèyàn tèmi chance ẹ máa pé wọlé nígbà tí mo wá apply fún visa ẹ̀ tó wàá fún mi mo wá fún wọn lẹ̀ pẹ̀wẹ́ ọlọ́wọ́ kádàrà kan fún mi ní visa Dublin ni ó wá di pé UK wa náà fẹ́ kúrò nínú EU UK wa náà fẹ́ kúrò nínú EU páwọn ń lọ lọ́tọ̀ kìíní kan oníkàlùkù dádúró mo wá wò pa àwọn tó wá entitled àwọn ọmọ UK tó entitled láti gba passport Dublin tó ní family ń bẹ wọ́n wá apply èmi náà wá ẹ wá ọmọ lẹ́yìn lèmi náà èmi náà mo ní family mo níyàwó mo lọ́mọ mi bá yẹ jọ èmi náà ọmọ lẹ́yìn mi too I be one of the òyìnbó my body just black I just black for body then because I get black body it doesn't mean that I'm not one of you mo dey apply pé èmi náà ọmọ lẹ́yìn lèmi náà wọ́n ní tó tọ́ ni ṣé mo ti apply fún visa wa lẹ́ẹ̀mẹ́ta mo ní bẹ́ẹ̀ ni kí ló dé ẹni ẹ fẹ́ máa lọ gbèlú yín ni mo fẹ́ lọ máa gbèlú yín torí ẹ̀ lẹ̀ ṣe fún mi ok tó ẹ̀ là ṣe fún ẹ bẹ́ẹ̀ ni kí wàá ló wá fẹ́ sí èmi náà mo fẹ́ jọmọ ìlú yín mo fẹ́ dàrú pọ̀ mérò bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ wò pé ẹ jẹ́ ká wo ṣó ní criminal record fún Sọjí ọlọ́wọ́ gbọgbọrọ àti wo aláwọ̀ ńláńlá Ṣákírù wọ́n máa wò ó tó bá ní criminal record wọn ò ní fún wọ́n wá lọ wọ́n ní kí n lọ gba police check wá ní UK ọmọdé wá báyìí wọ́n ní gba police check wá ní UK police check tó pé police check tó máa fi ń wo èèyàn wò pé ṣó ti dáràn rí UK tó bá yẹ pé mo ti dáràn rí mbẹ bismillah tó bá yẹ pé mo ti dáràn rí UK tí ìjọba ń wá mi tí mo wà náà criminal tẹ́yìn pariwo pé criminal ni wọ́n ti ń wá tẹ́tẹ́lẹ̀ o níjọ jèrè papọ̀ ayé yín máa jọ wọ́n ti ní má ṣépè fún yín tó bá jẹ́ pé mo ní criminal record ni tó béèrè wò ó lè gba passport UK ó máa wà lórí indefinite ẹni àbí passport àwọn Europe yẹn bismillah tó bá ti ní criminal record ó máa jẹ́ kí criminal bóyá after 10 years tí criminal record yẹn bá wash kúrò ní ìgbésí ayé ẹ̀ tán náà máa tó fún ẹ ní pálí tó bá ń béèrè so get RIP Miss RIP mo ẹsẹ̀ wá wọ́n wá ní gba police check yẹn wá mo wá fún police check wọ́n wá check mi wọ́n wá rí pé kò ní problem wọ́n gbà ká mi tó bá fẹ́ lọ ṣe police wọ́n máa gbà ká ẹ̀ wọ́n wo gbogbo gbèsè ayé ẹ̀ wọ́n wò nígbà tí ọlọ́pàá mú mi London wọ́n gbà ká mi wọ́n rí pé mi ò dáràn ni wọ́n fi mí lẹ̀ àwọn ọlọ́pàá tún fi ìwé báàkì ìwé mi up pé yes olódodo ni kò parọ́ wọ́n fi mí lẹ̀ ní UK ṣé o gbọ́ olórí Amẹ́ríkà mò ń já ẹ̀ tán ìjọba UK wá fún mi ní ìjọba Dublin wá ní òkè o ti entitled fún wọ́n wá send letter sí mi pé kí n wọ kò bá jẹ́ Nàìjíríà mo wà kò bá jẹ́ ní wíẹ̀ tí bá wà lẹ́tà ẹnìkan ni máa gbé dájú máa fi wọ plane pẹ̀lú passport Nàìjíríà mi kí n máa bọ̀ kí wọ́n gba nationalization wọ́n wá fún mi ní national èmi náà wà náà tó ṣe náà tó tí wọ́n fún ní nationalization tí èrò pọ̀ rẹpẹtẹ ní ọdún náà ní bóyá Okeno street ní ìtẹ̀ mọ́rúkọ kí lọ lóòdù yẹn ó fèsì bí etí omi báyìí ní Dublin ayé onírọ̀ òní dà ibẹ̀ mo ti gbogbo àpò rẹpẹtẹ mi náà wò pé èmi Muhammadu Jaya ọmọ àborípọ̀ mọ́ ẹ ló sàáyí tí mo yìí ń rojọ́ lọ́wọ́ ẹ jẹ́ ń rojọ́ mi tán ṣẹ̀fẹ́ náà fẹ́ sọ̀rọ̀ ni mo máa jẹ́ sọ̀rọ̀ ẹjọ́ ẹ sọ̀rọ̀ ẹ wí tẹnu yín máa jẹ́ sọ mò ń bọ̀
ṣé ń gbá wàá sọ kí lórúkọ ẹ̀ ìgbà yẹn náà wàá fún mi níwèé èmi náà wàá gbà mọ́ sáfítíkẹ́ẹ̀tì lélẹ́yìí èmi náà ti dọ́ ọmọ ìlú mo ti dàrú pọ̀ mérò alihamudulilayi tí mo yẹ dọ́ ọmọ Dublin yẹn ṣé ti gbà wọ́n fi bọ́ ṣe fún mi níwèé ìlú wọn nìyẹn mo wá gba dọ́kúmẹ́ǹtì yẹn mo wá gbé dọ́kúmẹ́ǹtì yẹn délé pé mi gba dọ́kúmẹ́ǹtì yẹn àwọn ẹ̀sìn wa lọ apply for passport o entitled àti gbèlú wa o entitled àti dálé iṣẹ́ lẹ̀ o ti ayé ẹ̀ ti dà nílùú wa o ti dára wa gbogbo àdánwò tó bá bá ẹ̀ àwa ló bá wọ́n lè mí náà ọmọ yẹn lẹ́jà èmi wọ́n ní bẹ́ẹ̀ ni o ti dára wa bí mo ṣe dára Dublin ni mo yẹ níwèé Dublin yẹn o ṣé ti gbọ́ àdírẹ́sì ilé mi ní Belfast mo fi sí fálà nọ́tù láì alàlìkàsíbìn mi ò ní àdírẹ́sì Dublin rárá mi ò ní àdírẹ́sì kankan Dublin mi ò wàláì ṣé ti gbọ́ bí mo ṣe níwèé Dublin nìyẹn ìwé Ireland nìyẹn inú ìjọba Dublin dùn láti fún mi wọ́n dẹ̀ rí pé yes ìyàn dáadáa lélẹ́yìí as recommendation àwọn ọlọ́pàá UK pé yes kò sínú àwọn fraudster kò sínú olè oníwọlé Amẹ́ríkà ṣé o ti gbọ́ n tó fi fún mi nìyẹn torí pé máa confirm máa check ṣé o kì í ṣe criminal mi ní criminal record kankan mi ò ní driving offence mi ò ní fraud offence mi ò ní any offence kankan ọlọ́pàá ìjọ kọ̀ọ̀kan lẹ́tú bọ́tà lẹ́ni àwọn ọlọ́pàá UK ti wá Saheed Shittu káàkiri o àwọn ọlọ́pàá UK wá káàkiri Okanlomo gbójú jáde bó ló wà ẹni sùúrù ìwé Ṣakiru Okanlomo ṣọ́gbà olórí Amẹ́ríkà àti mọ̀ pé ó ti sá lọ Kotonu ṣọ́gbà ó ti sá lọ Kotonu mo mọ̀ confam ó ti sá lọ Kotonu bẹ́ẹ̀ láti Kotonu ìwé extension ṣé extend ní bí extension náà ń pè ní tó wà lọ́wọ́ ẹ̀ yẹn ó máa expire ní October bí October or November tí n bá ṣe mistake ló máa expire extension yẹn tó wà lọ́wọ́ ẹ̀ yẹn kò ṣe pàrọ̀ extension tó wà lọ́wọ́ ẹ̀ òun náà rí ní ìfúnmọ́ yìí náà ṣe pé wọ́n ní fún mọ́ pé báyìí ẹ̀ ti bàjẹ́ òun náà sọ fún bí pé ìgbésí ayé ẹ̀ ti dojúrú òun náà sọ fún bí pé kò lè látúbọ̀ tán re mọ́ òun rè ń bí pé kò ní dáa fún òun rè láti 2001 ló ti ń bẹ̀bẹ̀ kọjọ́ kan fóun ní pálí Amẹ́ríkà wọn dá lóhùn títí wọn ló lórí ibú àní fún ẹ títí tó fi di 2025 wáyé ẹ bó ṣe bàjẹ́ o fẹ́ lu alájàkúdí o fẹ́ scam obìnrin olóbìnrin olórí Amẹ́ríkà ṣé n tó fẹ́ ṣe fọ́mọbìnrin yẹn dáa tó wáyé pé wọ́n náà gbé ìwé mi jáde wọ́n láì mi ní gbé jáde ó mú ìwé ìgbélu mi ò gbé tà wo ẹ̀yin èèyàn tó bá nídìí ẹ máa wo screenshot ẹ kó lọ gọ́ọ̀gù ẹ fúnra ẹ wàá bá ń bẹ̀ wo case number ẹ nìyẹn tí ẹ ti bá ẹ onírọ́ case number ẹ nìyẹn èmi ò wàhálà tiẹ̀ nìyẹn n tó ṣe fún mi ó mọ̀ pé wọ́n sọ pé máa kí ni kò má bá tẹ̀mí jẹ́ bó ṣe gbé driving license mi náà sí ta nìyẹn pé gbogbo ẹ̀yẹ wo driving license mi so what so what gbà tó gbé jáde èmi náà lè gbé tiẹ̀ náà jáde gbogbo ẹ̀ wo ìwé ìgbélu tiẹ̀ lọ́rẹ̀ o passport ẹ̀ rìn lọ́wọ́ mi ayé onírọ̀ òdìdá passport Nàìjíríà mi kò wù mí kí n display ẹ̀ ní ó wà lọ́wọ́ mi passport Nàìjíríà ẹ̀ fálà nọ́tù láì alàlìkàsíbìn ó wà lọ́wọ́ mi bí old one and new one ó wà lọ́wọ́ mi n tó ṣe fún mi ni mò ń ṣe o mi ò fẹ́ gbé tabangba jẹ́sùn mẹ́yìn torí pé ojú ẹ̀rẹ̀ mi báyìí níbi bẹ̀rẹ̀ ojú ẹ̀ nìyẹn mo mọ̀ mi ò fẹ́ kò wù mí kí n gbé ta kí n gbé ta kò wù mí kí n gbé ta ni wàláì passport yẹn nìyẹn old one lélẹ̀ tó ti ṣe mú bí mú ẹ̀gùn fún 2024 August kilo expire ṣe August lélẹ̀ àbí October dẹ̀ ní wọ́lọ́mọ ẹ̀yin lẹ́mọ̀ August ẹ̀yin lẹ́mọ̀ October 2019 àbí 2019 ló ṣe ó expire 2024
ìyẹn Odua yẹn ọmọ 1980 ni ẹ òun rè lórí ibi ọmọ 1980 òun ni ẹ March 19 1980 wọ́n bí ẹ ọmọ òpó lò olórí burúkú kò rówó láti ṣe 10 years passport 5 years ló ṣì tún ṣe jẹ́ kó bá lè mọ̀ pé mo mọ ibi tó New York ló tún ti ṣe New York ló ti ṣe New York ló ti ṣe ló ṣe passport yẹn kó mọ̀ pé wà lọ́wọ́ mi ẹ pé wà lọ́wọ́ mi mo ní mò ń tẹ̀lé ẹ Ṣákírù mò ń tẹ̀lé ẹ mò ń tẹ̀lé ẹ jẹ́wọ́ kó jábọ́nu ṣáláńgá èmi ò sí ń bẹ̀ o àwọn tiẹ̀ náà lọ sọ fún jáwọ́ ṣáláńgá jẹ́wọ́ kó jábọ́nu ṣáláńgá kí ló ń sá fún Ṣákírù búra sí jẹ́ tuntun ẹ pé búra sí pé àwọn ọlọ́pàá ò pè ẹ́ pé wọ́n invite ẹ búra sí kí ìbínú ọlọ́ọ̀mà bẹ́ẹ̀ tó bá parọ́ tó ò bá pè ẹ́ tó ò bá fún ẹ ní invitation jàre tó ò bá send invitation sí ẹ búra sí pọ̀ send invitation sí ẹ fóònù ẹ ni mò ń pè yìí olórí burúkú ni mò ń pè yìí òun ni mò ń pè yìí búra sí pé wọn send invitation sí ẹ tó rán lọ́ọ̀yà ẹ lọ wáì tó wá ń pa ọlọ́dọ̀ Gàfárì Abọ̀gún Gàfárì ọmọ Abábọ̀gún ó pè mí lọ́mọ yẹn lẹ́jà rídí mọ́mí tèmi ń tẹja but mọ́mí ò tẹja rídí ó pè mí lọ́mọ àbónípọ̀mọ̀ àbá mi ò tà pọ̀mọ́ rí mo dẹ̀ gbọ́ pé àbá tiẹ̀ national ló ń ṣe national dẹ̀ máa ń bọ̀gùn Abọ̀gún Gàfárì ọmọ Abábọ̀gún alhamdulilayi ọkọlọ ni mò ń pè ọkọlọmọ òun ni mò ń pè yìí o gbé fóònù mi ò pè é fídíò kọlù o ẹ̀yin èèyàn fídíò kọ̀ọ̀kan mò ń pọ̀ ọkọlọmọ o mò ń pè direct mo kàn ń pè ní o wáyé tó wá ń parọ́ wáyé tó ń parọ́ gbọ́n tó sọ́n pa mi fúnra ẹ̀ gbọ́. kódà I promise you I'm coming down to UK because of you. ẹ gbọ́. I'm coming down to UK. Wọ́n fún ẹ visa. Mo dúpẹ́ lọ́wọ́ brọ́dà mi sọ jí ọlọ́wọ́ gbọgbọrọ. Ayé ẹ̀ méjì ọmọ àjọ dàrú papọ̀ ni. Sọ̀rọ̀ páyé yẹn náà dàrú. Ó dàrú ní sùúrù ọmọdé. Sọ̀rọ̀ páyé yẹn náà dàrú without. Mo fún ní èpè mo ní gbèsè ayé ẹ̀ máa dojúrú ni without remedy. Sọ̀rọ̀ pé ó parẹ́ máa yé lára pátápátá ni. Irú yẹn mú mi ò bàjá ó dẹ̀ ń ṣàbòsí pẹ̀lú mi. Wà á lọ gbé ògbó dọ́kúmẹ̀ntì mo gbé fún wọ. Ìwọ tó gbé lọ́wọ́ báwo láyé ẹ̀ ṣe wá rí. Okay, ìwé ìgbélu ẹ̀ wọ́n náà rí ní òfin ẹ̀mọ́ l'Amẹ́ríkà. Jẹ́ àgbà kọ́ọ̀lù. Àwọn tó ń pè mí yẹn kọ́ pò wọlé sí. Mo ti pò wọ́n padà. Kọ́ pò wọlé. Ìwọ bá wò onírọ́ l'Amẹ́ríkà. Ọba tẹ̀ ń sọ̀rọ̀ kí ló pẹ́. Sàlámù alaykum warahmatullahi wabarakatuh. Ṣé Mùsùlùmí ni? Ẹ lẹ́sà o. Mo dúró re. Ṣé mo ti wà live? Ẹ wà live. Kọ́ tó jẹ́ kí n pè sórí program yìí lónìí. Ọ̀rọ̀ program tí kí lórúkọ àwọn tó wà ní France kò ṣe tí Okanlomo pè sórí program yẹn. France báwo àbí Nàìjíríà ló wà Gàfárì? Gàfárì òkè Nàìjíríà ló wà. Kò sí France Nàìjíríà ló wà sà Nàìjíríà ọmọ bàbá national. Mo ní àwọn téèpù kan bẹ̀ tó yẹ kí tó bá jẹ́ ẹni tó ní làákàyè ní Okanlomo. Ok. Tó bá jẹ́ nǹkan tó ní làákàyè. Ok. Kó rọra kárí wọnú. Kó kárí wọnú. Ó yẹ kó kọ́kọ́ bọ́n ṣe máa ń jà bọ́ọ̀lù àtẹ̀yìn. Ok. Àsìkò tó wá dé yìí everybody máa expect pé bó ṣe ń jà bọ́ọ̀lù àtẹ̀yìn ó yẹ kó continue. Bẹ́ẹ̀ni. Now wọ́n ti fún ọpẹ ní series of challenges
Okanlomo wá di ẹni tó ń pèsè orí program láti sọ̀rọ̀ kò lè sọ̀rọ̀ jáde ní fara ẹ̀. Ó gbójú pamọ́ ni sà. Okanlomo di ẹni tí ó ń dájọ́ sí program pé tó bá ti gbà báyìí máa tó ṣe program Okanlomo tí gbogbo èèyàn mọ̀. Ṣé rí ẹjẹ̀ ń bẹ̀rẹ̀ báyìí? Ṣé ẹ̀yẹ kọ́kọ́ ṣàdúrà kan fún yín pé gbogbo tó máa ń dùn mọ́ yàn tó ń dùn mọ́ wa nínú Ọlọ́run bàjẹ́. Àmì o, àmì o, àmì o, àmì o, àmì o, àmì o. Gbogbo tá a gbẹ́kẹ̀lé láyé wípé ire ayé mi lélẹ̀ Ọlọ́run máa sọ pé wọ́n á. Àgbẹ́kẹ̀lé wa ọlọ́njọ́ má jẹ́ ó já sófò ọlọ́njọ́. Afagbára wa ọlọ́run bẹ́ẹ̀ má fi pìtìpìtì bá àgbẹ́kẹ̀lé wa jẹ́ ọlọ́njọ́. À ń gbádùn yín bàbá, à ń gbádùn yín, à ń gbádùn yín. Bí àṣà jìgan, mo ń gbọ́ yín lẹ́nu, mo ń gbọ́ yín lẹ́nu, mo ń gbọ́ yín lẹ́nu bàbá. Amẹ́ríkà tó ń rò wípé oríire ayé kan ló ń ti ṣe. Allahu Akbar. Ọmọkọ́lọ́ ló dé wípé gbogbo tó ń ṣe yìí á sọ̀dọ̀ mímẹ́ lọ́wọ́ ọjọ́ kan. Bẹ́ẹ̀ni, Allahu Akbar, Allahu Akbar. Ṣé mo pé Okanlomo jẹ́ kí Amẹ́ríkà tàbí ìgbà tó jẹ́ pé ní tí o bá ti travel lọ sí Amẹ́ríkà kò ṣòye. Bẹ́ẹ̀ni, bó ṣe ṣe gangan nìyẹn. Ó gbé Amẹ́ríkà bẹ́ẹ̀ pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì dá Amẹ́ríkà rí mi ìmọ̀lú tẹ́yìn wá o. Bóyá ẹ̀yin tẹ́ ẹ̀ tí àwa tá èmi lè ti lọ Amẹ́ríkà rí. Mo lọ Amẹ́ríkà rí. Àbí kò tó bẹ́ẹ̀ kó sọ pé mi ò wá sí Amẹ́ríkà, mo wá sí Amẹ́ríkà. Mo lò 15 days. Hòtẹ́ẹ̀lì rẹ̀ mo sùn. Mi ò lọ sùn káàkiri ìgbà tó wù dá Amẹ́ríkà. Ó lọ sùn nu pálọ̀ àbúrò Dr. Alifulani. Ibẹ̀ ló sùn. Hòtẹ́ẹ̀lì mo gbà fún 15 days. Mo dẹ̀ ń jayé mi, mo dẹ̀ ń náwó, mo ń ṣayé mi ń bẹ̀. 15 days mo fi sùn sóòtẹ́ẹ̀. Àmọ́ dẹ̀ láwọn èèyàn mi tán ní máa bọ̀ nílé wọn, mo ní rọ́, mo máa ń hanrun. Mo máa ń hanrun.